tòlótòló. mi lọ́rùn lẹ̀ Lizzy fọba lọ́la lọ́rùn sílẹ̀ má pa wọ́n jayé má pa wọ́n ọmọ ọlọ́mọ kò easy láti wálé ayé kò easy láti gbélé ayé jẹ́ kó ṣayé tiwọn tó bá tí mi bá fẹ́ jà àwọn ẹgbẹ́ ló máa bá jà kò ní báwọn ẹgbẹ́ ìyá ẹ̀jà dẹ́kun pọ́ máa rọ̀jò èpè láwọn ọmọ ọlọ́mọ lórí. Lizzy sọ fún àwọn speaker kó yé gbá àwọn ọmọ ọlọ́mọ ṣépè ó náà bí amọ ní ẹ́ ó dẹ̀ lajú sílẹ̀ tó ń gbá àwọn ọmọ ọlọ́mọ ṣépè kàbìtìkàbìtì kí ló dé kí ni nǹkan tẹ́ rà lọ́wọ́ ara yín kí ni nǹkan tó ṣẹlẹ̀. Elizabeth eléyìí ya wèrè. Anybody tó bá ti kọ wrong tó bá ti kọ òṣèré yẹn kan fi rẹ́ẹ̀dì síbẹ̀ màá dẹ̀ tún lọ físìtì ẹnu inbox ẹ̀ èmi afàjẹ́màṣẹ́ ni mí kò sí nǹkan tẹ́ lè fi mí ṣe ẹ̀yà wèrè ni. Lizzy ìyá jẹ́ ó fẹ́ parọ́ tì mí ó fẹ́ pọba lọ́la ó lò sí ìkà ọ̀dájú abiyamọ ọmọ lọ́nà tí ìpòṣùmé kò tí ìpọ́sẹ̀ méjì tó ti gbé wá sórí Facebook tó ti ń fọmọ lọ́mọ ṣépè ìyẹn ò tí ì tú ẹ a sì ń gbàdúrà ipe kó má wá sí ìmúṣẹ́nu ayé ọmọ ọlọ́mọ ó tún ti ń dà mí ilẹ̀ kí ló dé kí nìkan tó fẹ́ gbà ń bẹ̀ ṣe bẹ́ẹ̀ tó ń ṣe lárí àmì tó ń ṣe ń kọ̀rọ̀ yàrá ẹ̀ ni kí nìkan tó ṣẹlẹ̀. Lizzy ò ní dákẹ́. But Esabod is not. Ò ní dákẹ́, Lizzy ò ní dákẹ́. Message yẹn ti. Èmi ò bá yín dá sí wèrè tẹjọ́ ń bára yín fà. Ẹ ṣépè fúnra yín. Ẹ fi orí ara yín ẹ fi ru ègbò tó bá wù yín. Ẹ fi orí ara yín ẹ fi gbèpè tó bá wù yín. Ẹ fi àwọn ọmọ ọlọ́mọ lẹ̀. Ìgbà tí màmá kẹ́lẹ́ bá mọ̀ pé mo wà lórí show màmá mi ò kí ń lọ síbòmí mi ò dẹ̀ ní comment nítorí mo jókòó sáyé ara mi. Ìgbà tí màmá sọ pé ọ̀tá Florida máa ṣoríire Florida máa lálùbáríkà nù ayé mọ́mí Bọ́lájí Ekins mo rí mẹ́sẹ̀jì wọn jọ yẹn tán ní God forbid Florida máa lálùbáríkà títí dọjọ́ alẹ́ ni Florida máa ṣe nǹkan rẹ́nu ayé ni ṣé báwa bí ọmọ kan nìyẹn bẹ́ẹ̀ dà láwọn kan ń ṣe àmì bẹ́ẹ̀ dà láwọn kan ń gbà àwọn ọmọ yẹn ṣépè again gbogbo yẹn ò tẹ́ lára gbogbo yẹn kò wú ẹ lórí òtí ẹ̀ wò pé kí ló ṣẹlẹ̀ ó dẹ̀ náà ń jà nítorí ọmọ abiyamọ òfò ní Lizzy ẹni tó bá ń jà nítorí ọmọ kò ní máa ṣorí burúkú tó ń ṣe because ó continue láti máa forí àwọn ọmọ yẹn gbèpè ó continue láti sórí ibi tó ti yà mí lẹ́nu ibi tó ti surprise mi pé tí mo jókòó tí mo rò pé ṣé gẹ̀ yìí wà normal ìgbà tí Sọjí tó gbé ọmọ ẹ̀ ṣe pé tó bá yẹ pé ìgbà yẹn ló bọ́ ọ̀tá ló ṣe lè wàláì máa kan sára sí ẹ wàláì máa gbóṣùbà fún ẹ pé yes àwọn abiyamọ lélẹ́yìí wàláì máa dìde fún ẹ pé wo èèyàn ní ẹ àwọn tó yẹ kó dìde mọ́ lọ́rùn kó dìde pé òun ní ṣoríire ọmọ ta ló fẹ́ máa gbé ṣépè tó yẹ kó dìde gbogbo kàrámọ̀ gbogbo demonstration tó ń ṣe tó ń láti fíìmù fún wa ibẹ̀ yẹn ló yẹ kó ti lò ó wà láì àwọn èèyàn ò bá dúró tiẹ̀ wọn ò bá kú ẹ jẹ wọn ò bá gbóṣùbà fún ẹ pé yes oríṣiríṣi abiyamọ ló wà mo sọ fún ẹ pé ọmọ mi lásán ọ blọọgì mi ọ blọọgì ọmọ mi nítorí pé mo ka kọ́mẹ̀ntì tó wà ń bẹ̀ èpè tó ń ṣẹ́ wà láì mo dìde wá wò mí jọ́nà tó bá ń gbọ́ wèrè ọlọ́mọ wá wò mí jọ́nà gbogbo ọmọ wọn ni mo kó tí mo dẹ̀ mọ̀ pé èpè ò ní ja ìṣẹ̀dá àwọn ọmọ náà àsọtílẹ̀ àbúrò ò ní ṣẹlẹ̀ lórí wọn tó bá wá jẹ́ pé ìjọ yẹn ló dìde ló dára tó dá yìí ọmọ wàá jẹ́ pàdí mi títí Jésù máa fi dé ni wàá jẹ́ pàdí mi tí Jésù máa fi dé ni torí màá gbé fún ẹ pé yes àwọn abiyamọ lélẹ̀ ó máa ṣe nǹkan kan ó máa dákẹ́ mà ní ó disappoint mi
ó disappoint mi ọ̀rọ̀ tó dẹ̀ wà nílẹ̀ yìí àwọn speaker olórí búkú ẹ̀ ló kọ̀ sí ẹ̀ ṣé o rántí jẹ́ kí n tún dá ẹ padà sẹ́yìn ṣé o rántí tí màmá sọ yìí pé Lizzy wọ́n àwọn speaker ẹ̀ Lizzy wọ́n àwọn speaker ẹ̀ tó bá wá fún àwọn ọmọ mi màá wá fún ẹ bó dẹ̀ ṣe bó ṣe máa ń ròlù lórí Facebook nìyẹn mo dẹ̀ tún wo page ẹ ó dẹ̀ make sure pé ó ṣe ibi tó ti ń ṣépè fọ́mọ màmá níbẹ̀ orí irú àwa ya àdá sí à ń wo bó ṣe ń lọ but ẹ ti ń fàájù Lizzy mo sọ lánàá mo ní tó bá yẹ pé màmá náà ló gbọ́ ọmọ ẹ ṣépè bí ó ṣe ṣe lálẹ́ àná yẹn nǹkan tí máa ṣe fún màmá ni Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ màmá ò dẹ̀ lè ṣe nǹkan kan fún mi nǹkan tí máa ṣe fún màmá ni màmá mọ̀ mí ọmọ pẹ̀lú mi gbọ́rọ̀ ṣoré tètò dàbí pọ̀ mọ́ yìí ọ̀rọ̀ tó ń jáde ń bẹ̀ àfi bí àfiṣe èmi gan mọ̀ pé kò dáa tó bá yẹ pé màmá ló ṣe nǹkan tó ṣe ní aago kan òru yẹn mo ní màá wá fún màmá mo ní màá jáde fún màmá ṣé ẹ rò bí mò ń ṣeré ni ta ló ní invite kí mò ń invite yín fún ṣáájọ́ ń ṣe show ni ṣé ẹ rò bí mò ń ṣeré ni mi ò kí ń sọ̀rọ̀ kẹ́mi sọ pé mi ò sọ bẹ́ẹ̀ mọ́ ayé ẹ̀sán máa ní má sọ̀rọ̀ ẹ̀ mọ́ ọ̀rọ̀ tó sọ yẹn ò dáa ta ló fẹ́ nà mí ta nìyá alájẹ tó máa nọrú àwa yìí níbi ta ti bọ́rọ̀ ayé wa dé ta ná bí da tó bá yẹ pé nǹkan tó ṣe ìwọ ló díẹ̀ náà ó díẹ̀ mo bí kó díẹ̀ pé kí náà fẹ́ fi ẹ̀ ṣe Lizzy àjẹ́ onítọ́bítọ́ àrùn fi ọmọ ọlọ́mọ lọ́rùn sílẹ̀ má bá yé Rótìmí jẹ́ má bá yé ọba lọ́la jẹ́ Florida wá ṣe rere nú ayé ni ó dẹ̀ máa ṣe rere nú ayé bó o fẹ́ bó o kọ̀ Florida máa dàgbà nú ayé bó o fẹ́ bó o kọ̀ Florida máa jẹ́ èèyàn nú ayé Lizzy ìwìn àgbàlagbà ìwìn alájà fi Rótìmí sílẹ̀ má bá yé Rótìmí jẹ́ Rótìmí ti wá jẹ́ ajé lọ ó di dandan kó kórè òkò délé má jẹ́ ká àsọtẹ́lẹ̀ aburú má jẹ́ kó ṣẹlẹ̀ láwọn ọmọ ọlọ́mọ lórí Rótìmí ti wà ìlú Amẹ́ríkà ó di dandan kó kórè òkò délé lágbára Ọlọ́run Rótìmí máa ṣe rere nú ayé kò ní ṣerú ẹgbẹ́ ó máa jẹ́ èèyàn àjẹ́ Lizzy fáwọn ọmọ ọlọ́mọ lẹ̀ Lizzy fáwọn ọmọ ọlọ́mọ lọ́rùn sílẹ̀ Lizzy fáwọn ọmọ ọlọ́mọ lọ́rùn sílẹ̀ má jẹ́ kó máa ṣépè láwọn ọmọ ọlọ́mọ lórí nítorí tiẹ̀ Lizzy fáwọn ọmọ ọlọ́mọ lẹ̀ lọ fèsì nǹkan tó yẹ kó o fèsì lọ mójútó ilé ẹ Lizzy ilé ẹ ti ń dàrú òṣì tó ń ṣe lórí Facebook ò mọ tó ń ṣẹlẹ̀ nǹkan ṣẹlẹ̀ lọ́ńdà jí Lizzy ó ti ń gbé nǹkan gbẹ̀yìn go and face your home. ẹ ṣọ́ pé gẹ́ ìwà òkè. Lizzy fi jẹ orí social media sílẹ̀. Depression is real. má jẹ́ kó bọ̀rọ̀ ajé ẹ jẹ́. Depression is real. Lizzy fi ìjà orí social media lẹ̀ Egypt ò kì í ṣe légidi tó ń wọ̀ Egypt ò dáa Lizzy wọn ti ń gbé nǹkan gbẹ̀yìn ọkọ tó náà ń jà fún ayé mi ò kú ní ìrẹ̀bẹ̀ lẹ́rù kí n fa tèmi dání Lizzy something is not right under your roof nǹkan ṣẹlẹ̀ ní ọ̀ndàjì bọ́dà láti ti ṣe nǹkan bọ́dà láti ṣe nǹkan bọ́dà láti ṣe nǹkan ẹni tí òdùmọ́kọ́ forí sọlẹ̀ bọ́dà láti ṣe nǹkan bọ́dà mi kú ni ọmọ Ìbàdàn kan náà jọ ni wá my big bros ti ń ṣe nǹkan ẹ̀gbọ́n mi ti ń dára lábẹ́lẹ̀ ẹ̀gbọ́n mi ti ń ṣe nǹkan lábẹ́lẹ̀ Lizzy lọ fẹ́ sí ilé ẹ̀ má jẹ́ kó sọ pé kò tán dí ẹ̀ Lizzy ò ní ṣẹ̀sìn má jẹ́ kó fi ẹ́ ṣẹlẹ́yà lórí social media yìí tó ṣe yìí ti tó gbogbo nǹkan ló lásìkò àtìgbà Lizzy nǹkan ń lọ lábẹ́lẹ̀ bọ́dà láti ṣe nǹkan mo ń fọgbọ́n sọ fún ẹni o tọ́wọ́n sọ pé kò gbọ́dọ̀ jáde látẹnu ṣóòrò ẹnu yìí gan ẹnu yìí ó kàn tíìkì bí òbò ẹ wo mi ò lè rẹ́rìn mo fẹ́ bú ẹnu mi
but mo tún kóra ẹja mo wá sọ pé ṣọlẹ́tẹ̀ yóò kàn tí kì pòpòrò bí òbò ọ̀bọ. Joke ẹ wo ṣe mọ̀ níbi tí yóò bá ti ń ṣeré nìyàn ti máa ń rò tọrọ. Lizzy lọ fèsì ilé ẹ̀ nǹkan kan ṣẹlẹ̀ ní ilé ẹ̀ ó mọ̀ gbogbo nǹkan tó rí ó ń distract ẹ ni. Lizzy fèsì ilé ẹ̀ fi já orí Facebook sílẹ̀ má jọ sọ pé kò tó ń di ẹ̀. Sórí èmi ò kí ń sọ̀rọ̀ lórí social media but sórí nǹkan tẹ́tí yìí ń collect mi ò mọ̀ àmọ́ ọ trust ní pé nǹkan táwọn bá sọ mi ò lè gbé wá sórí social media but títí yìí ń collect a lot etí yìí ń gbọ́ nǹkan inú yìí dẹ̀ ń gbé nǹkan pamọ́ àwa rínú gbọ́rọ̀ sí i. Lizzy àánú etí ń ṣe mí mo rí pé ó ti wà distract mo rí pé orí social media ti ká ẹ lára jù. Àwọn tó ń ṣe ṣòfò. Mi ò ní kó má bu ẹ sábọ̀dù tó bá fẹ́ bu ẹ sábọ̀ má ṣì mí gbọ́ o but Rotimi àti Florida bá mi yọ wọn kò jí tó hàn kí n ṣe ní Egypt má drag wọn wá sínú Egypt fi wọn sílẹ̀ fún àwọn ọmọ àlùbáríkà yìí fi wọn sílẹ̀. Àwọn tó ń ṣe ṣé kó má lùbáríkà títí dọjọ́ alẹ́ má forí wọn gbégbékúgbé má fi orí wọn ṣépè fi àwọn ọmọ yìí lọ́rùn sílẹ̀ lọ fèsì ilé ẹ̀ mú bọ̀dà láti láṣọ sómú dáadáa. Lizzy ṣé òun rí kàrámọ̀ ó rí pé mò ń fi pákéjì sí tọ́wọ́ bá ká mi lára máa fi kàrámọ̀ sí. Lizzy mú bọ̀dà láti dání dáadáa nǹkan ò ráìtì nǹkan tí ń gbẹ̀yẹn wàá kàn gbọ́ ègé ni pé ẹnìkan lóyún ẹnìkan bímọ ó bẹ́dìyẹ sùn bọ̀dà láti bẹ́dìyẹ sùn ẹdìyẹ lóyún ẹdìyẹ bímọ. Lizzy gbogbo yẹn ò kì í ṣe ìṣòro ayé tèmi èyí tó jẹ́ ìṣòro ayé tèmi ní Florida èyí tó jẹ́ ìṣòro ayé tèmi tí mo dẹ̀ máa bẹ́ẹ̀ gbé sórí mi èyí tó jẹ́ ìṣòro ayé tèmi ní Rotimi. Lizzy fi àwọn ọmọ ọlọ́mọ lọ́rùn sílẹ̀ nítorí tó bá ṣépè fáwọn ọmọ kan ò ní ṣépè fáwọn ọmọ tiẹ̀. Lizzy fi Rotimi lẹ̀ Lizzy fi Florida lọ́rùn sílẹ̀ jẹ́ kí Florida ṣe ayé ẹ̀ àwọn èpè olórí burúkú tó ń gbé wá láago kan òru aago méjìlá òru aago mẹ́ta òru stop it gbogbo òṣì tó ń tọ́ sẹ́nu stop ẹ̀. Ta ni wọ́ tán lè sọ̀rọ̀ sí ta ni ẹ́ òkú tó ti kú tó bá ṣì wà important nílé ayé ó ṣì ń sọ̀rọ̀ ẹ̀ òkú tó ti kú tó bá jẹ́ nǹkan bàbàrà nílé ayé ọ̀hún ní gbàgbé ẹ̀ gbogbo wa là ń gbàdúrà pé káyé má gbàgbé wa ẹni tó bá ti kú ẹni tí ò bá wà important nínú ayé náà ní sọ̀rọ̀ ẹ̀. Ìwọ wíwèrè tó ń lọ títì kan máa rojú ẹ̀ because kò wá important sí wọn ó ti dẹni àkọ́ ó ti dẹni ègbé ó ti dẹni tó ń bẹ́bọra jẹun torí ẹ̀ ní ò ṣe wá important sí wọn ó máa dúpẹ́ páyé sì rántí ẹ̀. Lizzy ó máa fọpẹ́ fọ́lọ́run ó máa dúpẹ́ fọ́ba aláò ipò sì jẹ́ èèyàn nú ayé ó máa dúpẹ́ kó sì ń pariwo orúkọ ẹ lọ́jọ́ tòní. Kí ló dé tó kọjá láìmoore báyìí ná publicity olórí burúkú tí wọ́n ń wá káàkiri àwọn ẹlòmíì ń wá hàn rí ipe kó tiẹ̀ pariwo àwọn ipe kó tiẹ̀ mọ̀ páwọn sì ń exist kí ló ń ṣe é tí ò ṣe nìkan rí kí ni ìṣòro ayé ẹ̀ èmi ṣí ẹ létí Lizzy sí fílẹ̀ answer lèmi come for me boo me I no dey come for you ó ṣe mí ó rò mí mi ò mọ̀ ẹ́ rí mi ò dẹ̀ fẹ́ mú ẹ rí. ṣé ń gbọ́ wèrè. ó bọ́ mi ó dẹ̀ lè bọ́ mi nítorí pé kí ni iṣẹ́ apá ọ̀lẹ mi ó tọ́lẹ̀ mi jẹ. Lizzy mi ò mọ̀ ẹ́ rí mi ò dẹ̀ fẹ́ mú ẹ rí. Ìwọ ló gbére wá sí Egypt anybody tó bá ti wá sí Egypt àwa ọmọ Egypt ni mo ní bẹ́ẹ̀dà mo ní room and parlour ní Egypt mo ní bẹ́ẹ̀. Neighbor mi ní ẹ́ tóró ṣẹ̀ṣẹ̀ kó dé ni
àwọn àgbà landlord ká ti ra lé síbẹ̀ rè mò ń láti sọ fún ẹ bó ṣe ń ṣe nù bẹ̀ inú Egypt ó dàbí èpò tí rẹ ní tó máa kì ẹ́ ń lọ pé ó gbọ́dọ̀ gbé ṣáàsì bí báyìí ó dàbí èpò tí rẹ ní sọ fún ẹ pé inú bedroom ẹ lásán ló máa jókòó sí inú Egypt tá a wà yìí kì í kó ọmọ wá síbẹ̀ má kó àwọn ọmọ ẹ wá bẹ̀ kò sáyè fáwọn ọmọ ẹ inú Egypt tó wọ̀ yìí ìwọ ló wọ̀ fúnra rẹ̀ ìwọ ló ṣùsì pé ó fẹ́ wọ̀ bẹ̀ adẹ tí wẹ́kọ̀mù ẹ ṣé woman palọ̀ ló rà ní neighbor mi ní tó bá gba àgbà landlord lèmi náà ń bẹ̀ neighbor ní ẹ bọ̀tà ń láti sọ fún ibi tó máa gbẹ́sẹ̀ sí ibi tó máa gbé chair sí ìwọ nìkan ló fẹ́ wá bẹ̀ kì í fọkọ bọ̀dá láti ò gbọ́dọ̀ wọlé kò sáyè fún bọ̀dá láti sórí gbogbo àyè tó ráyè ìwọ nìkan ló ní torí ìwọ nìkan mo dẹ̀ rí pé ó dáńtọ́ ẹnu ẹ gbọ́rọ̀ dáadáa ní Egypt tó wà yìí má kọ ọmọ wá àgbà wọn ọmọ láyè dá padà kó padà sílé kó padà kó àwọn ọmọ ọlọ́mọ padà ọ̀nà ayé ń bí báyìí ọ̀nà ayé kókó sì lọ babaláwo tó ń ṣoògùn fún ẹ ìkà ni ìkà gidi because tó bá yẹ kó sọ fún babaláwo kó fẹ́ máa forí àwọn ọmọ ẹgbẹ́ pé ní mo mọ̀ pé babaláwo yẹn ò ní ṣe fún ẹ ó dẹ̀ náà làjà ni ẹ ó nẹ́mi ìdáríjì o mẹ́kà yẹn jẹ́ kó jẹ́ èwo ẹ o because ẹni tó bá burú bí èèyàn bíi tẹ irú wọn kọ́ ló ń lọ mẹ́kà o irú wọn kọ́ ló ṣe mẹ́kà fún ẹ̀yin tẹ máa ń jẹ́ kó bú àwọn mùsùlùmí náà ni orí bó ṣe fẹ́ bọjọ́ ọ̀lẹ́ jẹ́ orí bó ṣe fẹ́ ba àlùbáríkà rẹ̀ jẹ́ Lizzy ṣé ò lólùbáwí ni ṣé kò sẹ́ni tó lè fún ẹ nímọ̀ràn ni ṣé kò sẹ́ni tó lè bá ẹ sọ̀rọ̀ ni ò lólùbáwí rárá ni gbogbo ẹ tó bá ti ń ṣe èmi ni mo tó báyìí èmi mo tó báyìí irú wọn máa parun lójijì ni Lizzy kí ló dé tó fẹ́ kógun Egypt kó gbé ẹ lọ́nà mo sọ fún ẹ pé sábọ̀dù can bú anybody lẹ́sàbọ̀dù máa ń sọ̀rọ̀ sí but ìwọ tó bá mọ̀ pé o fẹ́ nálùbáríkà o fẹ́ dàgbà sínú Egypt yìí o tún fẹ́ ralẹ̀ ní Dubai o fẹ́ ralẹ̀ lẹ́kọ̀ọ́ wá ṣe kí ni wàá rọra fẹ́ sábọ̀dù lẹ̀ pé màmá ẹ máa lọ ìṣá náà ni ẹ̀yin náà lẹ tó bẹ́ẹ̀ kò bá ti gbàgbé ẹ láti jọjọ́ yìí ó wá ń wá fún ó ń pèrò mọ́mọ́ ni wàláì ó ń pèrò mọ́mọ́ ó ti ń ra bẹ́ẹ̀dì ó ti ń ra chíà ó dàbí epo ti fẹ́ ra TV nsìn lẹ́yìn TV wàá ní kọ́ńbọ̀dù wàá tó ní pọ̀tù ọbẹ̀ Lizzy sórí gbogbo nǹkan tó ṣe yìí íńtánẹ́ẹ̀tì ò jẹ́ gbàgbé o Ọlọ́run íńtánẹ́ẹ̀tì ò jẹ́ gbàgbé ó dẹ̀ lè kúrò nínú Egypt sórí ìwé mi torí pé mo fẹ́ ra lé ní Lẹ́kì mo fẹ́ rà sí Dubai mo fẹ́ rà sí Island mo fẹ́ rà káàkiri torí èmi ò jẹ́ ń fèsì torí mo mọ̀ pé tí n bá fèsì màmá máa blọ́ọ̀kù ọ̀nà yẹn mi ò ní lè rà ń bẹ̀ tí n bá dá màmá lóhùn kò ní jẹ́ ra lé ní Saudi tí n bá dá màmá lóhùn kò ní jẹ́ n kọjá síbi tí mo bá fẹ́ kọjá sí torí ẹ̀ ni mi ò ṣe dáhùn ni mo sọ fún màmá ẹ kọjá ẹyẹ ṣáà máa lọ́n tí yín máa bá yín ògbọ́n ni ògbọ́n ònàpọlọ olójú òfin ríran ó ní kí ni ó ní ojú òfin ríran gbogbo ìdọ̀tí ló fẹ́ gbọ̀n dànù ọ̀hún kì í ṣe bẹ́ẹ̀ ní Egypt àwọn kan wà ń bẹ̀ tó jẹ́ pé a lè gbéná wojú wọn Egypt àwọn kan wà ń bẹ̀ pé tó bá gbéná wojú wọn máa bà ẹ́ láyé jẹ́ Egypt àwọn kan wà ń bẹ̀ tó jẹ́ pé group by group ni wọ́n Egypt àwọn kan dúró bí ṣetán ní tó máa ní má dá lóhùn a ní oríṣiríṣi àwọn èèyàn ní Egypt tó bá tí mọ̀ jẹ́ kí n ṣàlàyé fún ẹ ṣọ́ra àwọn tó ń sọ fún ẹ pé má gbà fún àwọn ṣetán tó wà nínú Egypt tó ń da Egypt rú gangan nìyẹn ṣọ́ra àwọn tó bá ń sọ fún ẹ pé àfilẹ̀ jẹ́ kó kọjá má wo bẹ̀ jẹ́ kó kọjá ṣọ́ra àwọn yẹn wọn ò lè sọ fún ẹ tán wọn kàn ń ṣí ẹ nílàákàyè wọn fẹ́ kó ríran ojú ẹ méjèèjì tó lálẹ́ yẹn wọn fẹ́ kó fi ríran dáadáa ó sọ fún ẹ pé tó bá jẹ́ kó kọjá wàá rọ́nà lọ
oríṣiríṣi èèyàn la nínú Egypt tá wà yìí o ìwọ tó bá ti drag sínú Egypt tẹ́ ti bá ẹ Lizzy wọ́n dẹ̀ drag ẹ títí ó dẹ̀ ra bedroom and parlour síbẹ̀ ó rà fúnra rẹ̀ ó kó owó ẹ sílẹ̀ ó dẹ̀ fi rà á kí ló ṣe tí ò ṣe nìkan rí ọ̀rọ̀ mélòó náà ti sọ sí ẹ ọ̀rọ̀ mélòó ṣọ́ntì ọ̀ntì lọ́bẹ̀ gbé sàárè yẹ ẹ̀ jáde ọmọ yìí ó dàbí pé wọ́n sì ní mẹ́sì pẹ̀lú ẹ ní Egypt yìí o wọ́n sì ń ṣàánú ẹ o wọ́n ṣe wá ń ṣàánú ẹ tètè ṣàánú ara ẹ kó tó létí o kó tó di pé máa tilẹ̀kùn Dubai wọ́n máa tilẹ̀kùn London wọ́n máa tilẹ̀kùn Canada mọ́ ẹ tètè open your brain wo tó bá jẹ́ mi nìwọ ni bàtà ẹ kó báyìí kó gbọ́ pẹ́pẹ́pẹ́ kó jápa tó bá ń gbọ́ jápa tètè jápa kó lọ fèsì nǹkan tó wà nínú ilé ẹ Lizzy mi ò bẹ gbélé but something is happen under your roof Lizzy nǹkan kan ń ṣẹlẹ̀ nínú ilé ẹ lọ fèsì ẹ fáwọn ará Egypt sílẹ̀ nǹkan kan ń ṣẹlẹ̀ sí canat sọ fún wọn pé ò ní di bedroom tó tà fún ẹ yọ̀ǹda ẹ àtọwọ́ àti bedroom fún wọn ẹ tó bá ní ìdí ẹ sọ pé kó gbà canat ti final ọmọ jápa tó wọ́n máa bẹ̀rẹ̀ látòrí business yẹ ò ní tà mọ́ Lizzy ó máa bọ́ra jí ẹ jẹ́ Lizzy ó máa lọ gbé nǹkan tí ò yẹ kán gbé jáde ó máa tútù kùtù Lizzy ó ti ń lọ nìyẹn ìwọ náà ti ń fojú ara ẹ rí wọ́n mú tàná tó ilẹ̀ tó tà ó ti rí nǹkan tó gbé jáde ó ti bẹ̀rẹ̀ nìyẹn àwọn ará Egypt ti ń lùlù ó nílùú kan tó máa ń lù lábẹ́lẹ̀ ó yá gbé fún Lizzy collect gbé fún Lizzy collect ó ti ń bẹ lùlù yẹn ìlú yẹn ti ń rise up Lizzy tètè jápa sọ́kọ́ níyanjú kó má bà tiẹ̀ jẹ́ epo lóru òtítọ́ ọ̀rọ̀ korò Lizzy tó bá jọmọ ìyá mi ò ní bá ẹ sọ ju bí mo ṣe ń bá ẹ sọ yìí lọ but ọ̀fẹ́ lòun o tó bá wá wù ẹ́ kó gbọ́ tó bá wù ẹ́ kó mú lò tó bá wù ẹ́ jókòó tó bá wù ẹ́ kó accept it's not by force nǹkan tẹ́mi ṣàǹbá ìjàlé lórí ni pé Firotimi àti Florida lẹ̀ èpè olórí burúkú tó ń ṣẹ́ stop nítorí tó bá stop wọn máa wá Firotimi àti Florida má jẹ́ kó ṣiṣẹ́ kó sí láwọn ọmọ ọlọ́mọ lórí kò tí ì débẹ̀ kó tó débẹ̀ mo ti ń pariwo fún ẹ nínú Egypt ọ máa ń ṣiṣẹ́ pósí nínú Egypt ọ máa ń gbèyàn sí láì tí kú nínú Egypt àwa oríṣiríṣi náà máa ń dá fún yàn àwa tá a jápa nínú Egypt ṣòro bá àwọn nǹkan tá à ń ṣe ni àbá lè sọ̀rọ̀ mo ní tèmi tó dàbí òbò ọ̀bọ yìí kò sí nǹkan tí ò lè sọ ọ̀rọ̀ kì í kọjá lára mi mo kọ̀wọ̀ sí kú mo kọ̀wọ̀ sí dànù ẹnì kan ò sọ fún mi tí mo fi kó bàtà mi pé àní ilé tí mo rà sí Egypt yìí mo fẹ́ fi rent mi ò dẹ̀ lè gbowó bẹ̀ ẹni tó rà mo yọ̀ǹda ẹ̀ fún mi ò dẹ̀ lè padà wá tí Jésù máa fi dé mi ò ní interest lórí room and parlour tí mo rà síbẹ̀ mi ò fẹ́ mọ́ mo ti bọ́ síta mo ti ra lé London mo ti ra lé Canada mo ti ra lé Naija mi ò ní ìdíyẹn mọ́ Lizzy jápa Lizzy bọ́ta ilé tó rà lọ́ta ta ilé tó rà sínú Egypt ò ní ilé tó rà sí Naija ò ní ta lórúkọ Jésù o ilé tó rà nínú Egypt lọ́ta kíákíá má jẹ́ kó kórí burúkú bá ẹ má jẹ́ kó fi àwọn ọmọ ọlọ́mọ gégùn má jẹ́ kó gbé pè láwọn ọmọ ọlọ́mọ lórí má jẹ́ kó di ẹrù ranù sórí àwọn ọmọ ọlọ́mọ a lot of people ló lose a lot of things ìwọ tó bá wá sí Egypt tó bá lose a thing Ọlọ́run bá ẹ ṣe ni orí ló wà lẹ́yìn irú àwa yìí ìṣẹ̀dá ló kó wa yọ orí ló dúró tì wá kò kì í ṣe mímọ̀ ṣe wa a lot of things ni ìyàn máa ń lose nínú Egypt wàá lose ibi tówó ti ń wọlé fún ẹ o lè lose ọkọ
Lizzy, ara ń ta mí. Something ṣẹlẹ̀ lábẹ́lẹ̀. Lizzy, fi ojú ẹ sílẹ̀ kó máa wo Làtí. Nǹkan kan ti ń kọ̀lẹ́ẹ̀tì. Má jẹ́ kán ṣe kò tán díẹ̀. Má jẹ́ kán ṣe kò tán díẹ̀ jọ nítorí Ọlọ́run. Má jẹ́ kán ṣe kò tán díẹ̀. Wọ́n ti ń dàváìtì ẹ̀. Ó ti ń kúrò níbi tó yẹ kó gbà. Lizzy, wẹ̀yìn ẹ̀, something's happen. Wo ẹ̀yìn ẹ̀ wo. Láti tí ń fọ̀ bẹ́ẹ̀ yìí jẹ́ ìṣù. Oh my God. Ǹjẹ́ mi ò ti ń sọ̀rọ̀ jù báyìí? Ǹjẹ́ mi ò ti ń jábọ́ báyìí? Ó jẹ́ máa sọ lọ. Lizzy, wake up. Ìwé ẹ̀kọ́ ló máa advice Lizzy. Lizzy, fi gbogbo àwọn ilé ilẹ̀. Wàláì, mo fi Ọlọ́run bá ṣẹlẹ́rìí ní nǹkan tí mo mọ̀ tó dáa. Tó o bá dé Sábọ̀dù lóhùn fódìdí oṣù kan, Sábọ̀dù máa gbàgbé ẹ̀. Lizzy, try ẹ̀. Tó o bá dá Sábọ̀dù lóhùn fún odidi oṣù kan, kò kí ń ṣe pé ìmọ̀ràn sọ. Kò kí ń ṣe pé ò gbọ́. Kò kí ń ṣe pé ìbútán fẹ́ bú ẹ̀yìn ó máa lẹ̀ mú ẹ lára. Kò kí ń ṣe pé èèyàn 1,000 wá wò wọ́n. Ìyẹn ò ní mí nì. Lizzy, ìyẹn ò ní mí nì. Kò jẹ́ nǹkan tuntun. Mo náà wà important náà fi ń sọ̀rọ̀ ẹ̀. Wo gẹ́gẹ́ bí epo oṣì jẹ́ nǹkan nú ayé. Ó wà important làwọn èèyàn fi ń pariwo ẹ̀. Ó wà bẹ́ẹ̀ náà ń pè ẹ̀. Lizzy, tó o bá sí bẹ́ẹ̀ mọ́ máa pẹ́ lòmíì. Jẹ́ kí n yẹ ẹ lọ́pọlọ. Inú orí tó dàbí orí àgbọn yìí, jẹ́ kí n fún ẹ díẹ̀ ń bẹ́ẹ̀. Lizzy, má bá wọn fake profile, má bá wọn jà. Lizzy, má jẹ́ kó wọnú inbox ẹ wá sọ fún ẹ pé má gbà fún atán nípa ni wọ́n. Abánidá ò ní bá ní débẹ̀. Ara ń ta mí fún ẹ. Lizzy ò ní parẹ́ nú ayé. Èṣù ò ní gba gbogbo nǹkan tó ní dànù. Ẹgbẹ́ lèmi àti ẹ̀. Lizzy, ó jẹ́ èèyàn nú ayé náà fi ń pariwo ẹ̀. Ìwọ nìkan kọ́ ló wà nú ayé. Àwọn kan ti ẹ̀ fẹ́ kó máa pariwo àwọn báyìí tán ọ̀rọ̀ opportunity. Sábọ̀dù lè pariwo èèyàn sí dáadáa. Ibi tó bá pariwo èèyàn dé. Wàláhì, wọ́n níbi tẹ́nu DSA ò dé bẹ́ẹ̀. Jẹ́ kó pariwo ẹ̀ fún ní odidi oṣù kan. Má dá lóhùn. Blọ́ọ̀kì péjì yẹn dànù. Má wo nǹkan tó ń ṣe. Àwọn tó bá pè ẹ́ sọ fún wọn pé ẹ ṣé mo rí. Wàláhì, láàrin oṣù kan yẹn Sábọ̀dù ò ní sọ̀rọ̀ ẹ̀ mọ́. Nǹkan tí mo mọ̀ tó dá mi lójú ni mò ń sọ fún ẹ yìí. Kí ló máa ń fàgbà ṣe? Ó máa ń fi àgbà rẹ́mọdé jẹ ni. Má dá wọn lóhùn. Ìyá mi, sórí mo ti bẹ̀ ẹ́, mo ti bá ẹ wí o. Jẹ́ tún wá fi ọwọ́ kí n tún fi fà ẹ́ mọ́ra. Inú kò jábúrò mi, inú kò jẹ́gbọ́n mi, ìkan máa jẹ kan nú ẹ̀. Ìyá mi, mo ń bẹ̀ ẹ́ ni, ò ní payé máyé lára. Ṣọ́rọ̀ tẹ́ Sábọ̀dù máa ń sọ pé bú mi kí n lògùn ẹ̀. Sábọ̀dù ò fi ṣeré o. Wèrè leléyìí. Kò fi ṣeré o. Ẹ̀yin tẹ́ bá rò pé fi ṣeré kò fi ṣeré o. Ẹ̀yin tẹ́ bá ní ojú inú ẹgbọ́n nǹkan tẹ̀mí ń sọ. Wèrè ni bèbí yọ. Tó bá sọ fún ẹ pé bú mi kí n lògùn ẹ, kọ̀ǹfàmù ní apá àti wèrè. Tó bá sọ pé bú mi kí n lògùn ẹ, kò fi ṣeré, ó mì ní ẹ̀ ni. Èyí tó sọ pé ó gbé Sábọ̀dù wò ó fúyẹ́ kó fúyẹ́ o. Má wo bẹ́ẹ̀ o. Èyí tó bá níwèé Book of Mose nù lé, ṣé orí ìwé yẹn oríṣiríṣi àrà ló wà ń bẹ̀. Ní fi wá dára tó máa pa wá lẹ́kún o. Lizzy, mo tún ń bá ẹ sọ̀rọ̀ bí ọmọ ìyá báyìí. Ẹ kàn lè máa wò pé èébú lásán ni. Èébú lásán ni. Kò kí ń ṣe èébú lásán o. Ìwọ tó bá níbi tó ń lọ, ẹ fún Egypt láyè. Ayé inú Egypt. Ẹ fún wọn láyè kó kọjá. Sọ fún wọn pé ó fẹ́ kọjá ní òòrálé. Àwọn tó wà ń bẹ̀, ọmọ bó ṣe ń ṣe nǹkan wọn. Oníkálukú ló mọ ibi tó hide sí. Oníkálukú ló mọ ibi tó sápamọ́ sí. Wẹ́ẹ́ mo rí pé wọ́n gan jẹun kánú. Ológun oògùn tó wà ńlẹ̀ yìí ẹnu ni. Má jẹ́ kán fẹnu bàrà wo ẹ jẹ́, má jẹ́ kán fẹnu pa ẹ́. Jápa. Lizzy, jápa.
inú yàrá ẹ ìyàwó lórúkà nǹkan ò ráìtì lọ fíìsì nǹkan tó ń ṣẹlẹ̀ nù ilé ẹ̀ nǹkan ń ṣẹlẹ̀ ló ń dájí èmi ń sọ fún ẹ ìwọ ọlọ́rọ̀ abẹ dídídi èmi ń hẹ̀pù ṣòro ayé ẹ̀ sìn nǹkan ń ṣẹlẹ̀ bọ́dà láti ẹ ṣàbá wa ṣí ẹ̀ ṣó wa bọ́dà láti ẹ jẹ́ kí ṣí ẹ̀ yẹn lọ́gùn ẹ̀ṣọ́ ara yín kọ́ ló ń ṣọ yín ẹ jókòó síbì kan èyí tẹ̀ ń bẹ́ kiri bí ìgàlà yẹn ẹ stọ́ọ̀pù ẹ stọ́ọ̀pù torí tí yín ni Lizzy bí débi tó dé lọ́jọ́ tòní torí tí yín náà fi ń dàgí Lizzy lórí social media upon that náà kí ni yín yóò gbé bí kan kí ló dé ẹ má pa Lizzy kọjú ẹ̀dùn ẹ má pa kò tí tàsíkò tó máa kú ẹ jẹ́ kó jèrè sí ọwọ́ ẹ jẹ́ kó jẹun ẹ̀ bọ́dà láti ẹ bá Lizzy sọ̀rọ̀ ṣe bọ́kọ lẹ pera yín ẹ bá Lizzy sọ̀rọ̀ tẹnu yín ò bá dẹ́ka Lizzy ẹ pa àwọn tẹnu yín bá ka àlùfùlání àbọ̀ àlùfùlání sẹ́yìn náà tún lè bá Lizzy sọ̀rọ̀ ni ẹ ṣàánú ọmọbìnrin yìí ẹ ṣàánú ẹ nǹkan ráìtì mọ́ Lizzy fi ẹ sábọ̀dù lẹ̀ màmá náà ẹ jọ́ nítorí Ọlọ́run ìyá mi ẹ má bínú ẹ yọ̀ǹda Lizzy ẹ yọ̀ǹda ẹ kúrò ní Egypt ilé tẹ̀ta fún ẹgbàá padà lọ́wọ́ ẹ má ta fún mọ́ ẹgbàá ẹ yọ̀ǹda ẹ kó máa lọ ẹ ṣàánú ajé ẹ̀yin láńlọ́ọ̀dù gbogbo wa á mọ̀ ẹ̀yin lẹ́ ń talé fún wa ní Egypt á mọ̀ bọ́tí Lizzy kéré ẹ má ta fún ẹ jẹ́ kó bá tiẹ̀ lọ a mọ̀ pé ẹ̀yin lẹ ní Egypt ẹ̀yin lẹ ra gbogbo lẹ Egypt ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ ta fún lẹ máa ta fún kí ló dé tẹ́ ẹ sọ pé ẹ ní ta fún Lizzy kí ló dé tẹ́ ẹ dá owó ẹ̀ padà fún màmá ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ jẹ́ kí Lizzy bá tiẹ̀ lọ ẹ má talẹ̀ fún ṣé láwa tẹ́ ti kó síbẹ̀ ṣé mọ̀ pé mi ti fi tèmi rẹ́ǹtì ẹ wẹ́lòmíì kẹta fún ọ̀pọ̀ lọ́wọ́ yín àwọn báyàsí pọ̀ àwọn báyàsí pọ̀ no be ẹ má bínú mẹ́sẹ̀jì kan pa mí lẹ́rìn bí báyìí ìyá mi ẹ ṣe mọ̀ pé ara àwọn product ẹ náà rè ara àwọn product ẹ ní ẹ mẹ́lòmíì kẹta lẹ̀ fún un ilẹ̀ pọ̀ jaburata ẹ tó bá wù yín lẹ máa ń tà fún ṣẹ́rẹ́lẹ̀ yìí ẹ̀mí ò gbé ó kàn ń jambula ni ó kàn ń sapá bíi tó ń ṣẹ̀yìn bí ọ̀rá ni ìyá mi kọ́sítọ́mà pọ̀ bá mi tà fáwọn ọ̀nà dábàyà irú eléyìí kọ́ àwọn tó ti jẹun kánú là ń talẹ̀ fún ní Egypt ṣó fọ́ọ̀nì ni tó tọ́ ni aláṣàbíkọ́ ni ìjọ̀gbọ̀n ṣe nìkan fà ẹkùn ọkọ̀ Egypt ó ló ní gbogbo ilẹ̀ Egypt ẹni tó bá fẹ́ tà fún ni ìgbà tó fẹ́ lé mi dànù pé ó sanwó lé ọwọ́ kọ̀ọ̀kan ló lé mi dànù ni ó lé mi ẹsẹ̀ mi ò balẹ̀ ṣe rí ó sọ fún mi lọ́sọ̀kan orúkọ pé ó yá kánáàtì páàkì ẹrù ẹ ṣé ó sanwó ilé lóṣù yìí nígbà tí mi ò dẹ̀ lówó ilé tí mo fẹ́ san ṣé mi ò páàkì ẹrù mi tòótọ́ ni mo páàkì ẹrù mi ṣé kò ti ta lé mi fẹ́ lòmíì ó ti ta fẹ́ lòmíì torí ẹ̀ ni mo ṣe wá ń bá Lizzy bẹ̀bẹ̀ pé kó jọ kó bá wa ta fẹ́ lòmíì náà kó gbalé yẹn lọ́wọ́ ẹ̀ kó ta fẹ́ lòmíì kọ́sítọ́mà pọ̀ káàkiri báyà yapa ibo màmá ti fẹ́ báyà tí ó sì ṣé London ni ṣé Amẹ́ríkà ni Dubai Naija ọba Lamidi gan nílé ní Egypt kò sẹ́ni tí ò nílé ń bẹ̀ but Lizzy màmá ẹjọ́ ẹ gba lé yẹn lọ́wọ́ ẹ̀ kó deserve ẹ̀ kó lè maintain ilé yẹn hàn bí dá tó bá gbélé yẹn fọ́dún kan ó máa wọ kómà ni kò tó bẹ́ẹ̀ ilé tó ń gbóná bí iléeṣẹ́ búrẹ́dì ìyá mi jọ nítorí Ọlọ́run bá mi gbà lé yẹn lọ́wọ́ ẹ̀ tá fẹ́ lòmíì àwọn èrè ó pọ̀ ń ta ó dàbí pé mò ń rá àwọn kan tán fẹ́ ra lé ní Egypt bá mi drag wọn bọ́bẹ̀ gbowó lọ́wọ́ àwọn yẹn gbélé Lizzy tà láàrin oṣù kan màmá máa ta lé ẹ ò ní ẹ̀sìsì lórí Facebook mọ́ láàrin oṣù kan tí màmá bá ta lé ẹ ọ̀hún tún gbúrò ẹ̀ mọ́ Lizzy jẹ́ kán ta lé ẹ kó bá tiẹ̀ lọ ní ìdí ẹ torí wọ́n fẹ́ kọ́ ọmọ wọlé gbogbo ẹni tó bá dẹ̀ ń gbé Egypt wọn kì í kọ́ ọmọ dání
gbogbo ẹni tó bá ń gbé Egypt ò kì í kọ́ ọmọ dání. Màmá mi ìyá Aláṣàbí mò ń bẹ̀ ni orí ìkúnlẹ̀ mo wà bá mi gbà lé Lizzy bá mi gbà lọ́wọ́ ẹ̀ bá mi gbà bá mi tà fẹ́ lòmíì. A lot wà nílẹ̀ kan fẹ́ ra lé Egypt. A lot wà kan fẹ́ ra lẹ̀ sí Egypt. Lizzy ò lówó Egypt. Lizzy ò tí ì jẹun kánú. Lizzy ò kì í ṣara wa. Ìwọ náà ti sọ pàkúdà àyà ni. A kì í gbàkúdà àyà láyé nínú Egypt. Jẹ́ kàkúdà àyà lọ. Jẹ́ kó lọ fáàrin àwọn èèyàn. Dákun Aláṣàbí ọmọ olówó inú àpótí. Ọmọ oko ọjọ́ kejì kíkan ló máa ń kan. Òbò ọjọ́ kejì àrùn kàsà. Ìyá mi wọ́n ní tó bá fọwọ́ ọ̀tún bọ́mọ wíwá tún fi tòsì fámọ́ra. Lizzy jojú ayé ni. Kò mọ̀ pé inú ayé láyé ń gbé. Kò mọ̀ pé àwọn ayé burú gan. Kò mọ̀ pé ilẹ̀ tó ń wá wá sí Egypt yẹn ó máa ń gbóná bí iléeṣẹ́ búrẹ́dì ni. Kò dá mọ̀ ni. Lizzy ò dá nǹkan kan mọ̀. Ó rò obìnrin tíátà náà ń ṣe ń bẹ. Ó rò bọ́ máa ń kọ script ń bẹ ni. Kò mọ̀ pé inú Egypt àwọn kan wà tó yẹ pé wọ́n bá ṣe gbogbo ọmọ ogun máa dìde. Olórí ogun ni. Ẹ sábọ̀dù gangan ló ní Egypt. Bá mi yọ̀ǹda ẹ̀. Ìyá ẹ bá mi yọ̀ǹda ẹ̀. Ṣé àwọn tẹ́ ti kó síbẹ̀ ẹ má jẹ́ kán lọ o. Ibẹ̀ náà máa dàgbà sí. Ibẹ̀ náà máa darúgbó sí. Ibẹ̀ náà máa fọ̀pá sí. Àwọn yẹn ò lè lọ. Sórí wàwá tó ti yọ̀ǹda yìí. Wàláì mo yín ọ. Mo dúpẹ́ pé o tiẹ̀ gbà mí láyè pé kí n kúrò nínú Egypt. O gbowó lé lọ́wọ́ mi nítorí pé o nífẹ̀ẹ́ mi ni kò kì í ṣe nǹkan kan míì. Ṣọ́ra àwọn tó ṣì ń gbowó lé lọ́wọ́ wọn gbà títí dọjọ́ kú. Má ní mẹ́sì fún wọn. Wọ́n bá fẹ́ mọ́mọ́ wọn wọ̀ ó lè talẹ̀ fọ́mọ wọn náà kí ló fi ń ṣèyàn. Ìyá ń ralé ọmọ ń ralé ó lè talẹ̀ fọ́mọ wọn náà. Odidi ìlú Egypt èèyàn mélòó la ṣì kó síbẹ̀. Àti ìpọ̀ ìyá mi ṣàánú mi mo ń bá bẹ̀bẹ̀ ni mo ń fi títóbi ọjọ́ èní mo fi ń bá bẹ̀bẹ̀ ṣàánú mi má bínú àgbà tí ò bínú lọmọ ẹ̀ pọ̀ àgbà tí ò bínú lọmọ ẹ̀ pọ̀ ìwọ náà ni lẹ́yìn ẹ̀ kò sẹ́lòmíì ọba Egypt ọba obìnrin Egypt rèé Queen of Egypt ẹ sábọ̀dù ni kò sẹ́lòmíì tó bá ti sọ pé welcome to Egypt mọ̀ pé tí ẹ ti bá ẹ má jẹ́ kó welcome orò ìdílé tó ṣe fún yìí náà ti tó mo rí pé ó sì ń ṣòro fún ni orò ìdílé yìí ti tó a ti kọlà fún ẹnjẹbẹlà ga ìyá mi a ti kọlà fún lóríṣiríṣi jọ̀ọ́ ó dàbí ipa tí ń dákó fún jù ọba obìnrin Egypt ṣàánú ajé tó bá ń gbọ́ àgbà búlì mo gbé fún ẹ kò sẹ́lòmíì lẹ́yìn ẹ kò tí ì sọmọ náà nínú Egypt yìí ìwọ sì ló lórí gbogbo wa tuálè àwọn kan fẹ́ yọ mẹ́wàá mo tún jọsẹ̀ mọ́lẹ̀ fún ẹ ìyá mi ó ti bá wí tó gbogbo là tó kọ sí lára yìí 20 years coming ó sì wà lára ẹ̀ 20 years coming ó sì ràn ìyá mi ilẹ̀ tó tà fún yẹn náà ti tó ilẹ̀ tó tà fún yẹn náà ti tó ó ti jẹ́ kó mọ bó ṣe tó ó ti jẹ́ kó mọ bó ṣe kù ó ti jẹ́ kó mọ̀ pé kò sẹ́ni tó bí da kò sẹ́ni tó máa ń gbéná wojú ẹkùn láì ṣàwo ọba Egypt ṣàánú ẹ̀ jẹ́ kó lọ ọmọ ẹ̀ náà ni má ṣe bó ṣe tó má ṣe bó ṣe tó jẹ̀bù rẹ̀ awo olùgbẹ́bẹ̀ jẹ̀bù rẹ̀ ìyá mi jẹ́ kó lọ sílẹ̀ ní Egypt ta lé ẹ̀fẹ́ lómìn àwọn èrò mo rí pé àwọn èrò dúró tó fẹ́ ra lé bá mi ta lé ẹ̀fẹ́ lómìn bó ṣe yọ̀ǹda èmi tó gbowó lé lọ́wọ́ mi bá mi yọ̀ǹda ẹ̀ ṣàánú má bínú ẹ sábọ́dù ọba obìnrin Queen of Egypt lẹ́yìn ẹ kò sẹ́ni tó lè bá ẹ dùn Queen of Egypt lẹ́yìn.